A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa nínú ilé níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. A ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àtèmi àtẹ̀yin, ìdààmú ò ní jẹ́ tèmi, kò ní jẹ́ tiyín. Àtèmi àtẹ̀yin àní mọ̀ nira. Àṣẹ Èdùmàrè àní mọ̀ nira. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojúkójú ò ní wò ẹ̀yin náà. Etí yín ire ire lẹ máa fi gbọ́. Torí líle là ń sọ̀rọ̀ atare. Ẹ ní kàn dààmú. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Ire á wọlé yín, ayọ̀ á wọlé yín, ìbùkún á wọlé yín. Ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí, àtèmi àtẹ̀yin wọn ò ní bá bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ilé wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lewé àti egbò àwọn bàbá wa. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí? Ní àkọ́kọ́, ẹ ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò wá, ẹ̀yin tẹ́ ń like fídíò tá à ń ṣe yìí, àtẹ̀yin tí ẹ ń comment. Gbogbo yín pátápátá la dúpẹ́, gbogbo yín pátápátá òun la kí, a dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, owó ò ní tán ní ọwọ́ yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ ní mọ̀ nira, ẹ ní mòṣì, òṣì náà ò ní mọ̀ yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. N ta fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ wa náà nìyẹn. N ta fẹ́ lọ́wọ́ yín nìyẹn. Ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa subscribe, ẹ bá wa share káàkiri. Owó tá fi mọ ra dátà tá fi mọ fi wò wá, Ọlọ́run ní fi wọ́n wà. Ọwọ́ ò ní kan ìsàlẹ̀ àpò. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. A ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Aburú tó ń bẹ nínú oṣù yìí kò ní jẹ́ ìpín ẹ, kò ní jẹ́ ìpín mi náà. Tó bá jẹ́ àárọ̀ ni ẹ wà níbi tí ẹ ti ń wò mí, mo kí yín, ẹ káàárọ̀ o. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí? Òun ni àrùn kan tí ó gbajúgbajà. Kò sẹ́ni tí ò mọ̀. Kọ́lọ́mọ́ fi àìsàn yẹn kọ́lọ́mọ́ fi ṣe wá. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run là wá ń bẹ̀. Tọ́lọ́run ṣe dá wa ní alára pípé náà ló dá wa ní aláàárẹ̀. Àmọ́ àárẹ̀ yìí, àárẹ̀ tó burúkú jáì ni. Àárẹ̀ tí ò dáa ni. Kó mọ sọ ọmọ ènìyàn. Kódà ọ̀tá wa gan-an àtọrọ àárẹ̀ yìí fún. Ká tó wá sọ pé ọ̀rẹ́ wa. Irú àìsàn wo ni? Ó ní àìsàn wárápá tó lóyìnbó ń pè ní Epilipsy. Àìsàn wárápá, ìwòsàn ẹ̀ mo fẹ́ sọ lénìí. Kí là ń pè ní wárápá? Àwọn tí wárápá yìí bá wà ní ara wọn tán bá gbọ́ ariwo, kíní máa ń gbé wọn ni. Wọ́n máa pọ fóòmù lẹ́nu, wọ́n máa pọ itọ́ lẹ́nu, wọ́n máa pora mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn máa ń sá fún wọn. Ẹ má jẹ́ ká sá fún wọn. Ẹ jẹ́ ká fìfẹ́ hàn sí wọn. Torí pé àrùn yìí ò ń ṣe àrùn tó máa ń ràn, kò ń ràn yàn. Ẹ má tẹ́tọ́ rẹ mọ́lẹ̀, ẹ má ṣe kinní kan. Irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀, kò ń ràn yàn. Wọ́n fi ń dẹ́rù bà wá ni. Ẹ má jẹ́ ká sá fún àwọn tó bá ní àìsàn yìí lára. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ẹ bá wa gbé wọn. Ẹ bá wa gbé wọn. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká ràn wọ́n tó bá ní àìsàn, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run ràn wá náà lọ́wọ́. Bí tí bàtà ti ń tà wá náà lẹ́sẹ̀, Ọlọ́run á bá wa gbọ́. Kí la lọ wá fún ẹni tí wárápá bá ń ṣe? Òun náà ni wọ́n ń pe kinní kan ní ìsìn. Ewé tó wà lọ́wọ́ mi, ewé ìsìn ni. Ewé ìsìn, ewé tó wà ní ọwọ́ mi yìí. Báwa tí a bá mọ̀, ṣé rí ewé yìí? Ó máa ń so èso ẹ̀ náà ń pè ní ìsìn. Síìdì ẹ̀ òun náà ń pè ní ìsìn. Ṣé rí ìsìn yìí?
tó bá là ó máa ń pọ́n dáadáa, ó máa ń là, tó bá là á máa ń jẹ kóró ẹ̀. Bèyí tá a fẹ́ lò fún tá a fẹ́ lò yìí, èso ẹ̀ tá a fẹ́ lò kò ní jẹ́ èyí tó ti là, kò ní tí gbó. Èso yìí là wá ká tí ó pọ̀, èso ìsin tí ò tí là òun là á ká tí ó pọ̀. Ẹ jẹ́ ká gún lódó, ká gún lódó. Tá bá ti wá gún lódó, ẹ jẹ́ ká lọ tọ́jú òrù ní ńlá, òrù ìkòkò tá a fi ń ṣe àgbo tó tóbi dáadáa, òrù tó tóbi dáadáa nǹkan jẹ́ ká wá, kò ń sòrò kékeré o. Kórù yẹn kó fẹ́ tó bí àmù kékeré tó ti yé yín. Á wá gbẹ́ ilẹ̀ tí ó jìn tí ó gba déédéé òrù yẹn tó ti yé yín. Wá ti wá gbẹ́lẹ̀ tó jìn, á wá wá ìdérí tray tó ṣe déédéé òrù yẹn tó ti yé yín. Àní fìdérí rẹ̀ dé tray àbí stainless tó ti yé yín tó ṣe déédéé òrù yẹn. Á ti gbẹ́lẹ̀ tí ó jìn, á wá gbé kòkò yẹn bọ̀. Bá ti wá gbé kòkò yẹn bọ̀, ìsìn tá a ti gún lódó ẹ jẹ́ ká dà sínú ẹ̀. Ká wá tọ́jú omi ọsàn wẹ́wẹ́, omi òrombó kó tó bí 25 litres. Iṣẹ́ wà ń bẹ̀ o. Àìwo àìsàn yìí ká gbowó o. Ẹ má gbowó o. Àìwo àìsàn yìí ká gbowó. Àìwo àìsàn yìí ká gbẹ̀jẹ́. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Oògùn yìí àgbo tó confam ni fún wárápá o. Ẹni tí wárápá bá ń ṣe ẹ bá ṣe fún un. Kó tó mu àgbo yìí tán tó ń jẹ́ wárápá yóò kúrò lára ẹ̀. Báwo la ṣe wá ṣe? Ṣẹ́rí omi òrombó ọsàn wẹ́wẹ́ tá a ti ní bí 25 litres yẹn, ẹ jẹ́ ká tu sínú ìkòkò yìí. Ká tu sínú ẹ̀. Ká wá fi ìdérí stainless yẹn ká fi dé lórí mọ́ ilẹ̀ lẹ́ńbẹ̀. Á gbẹ́lẹ̀, á wá dé mọ́. Ẹ jẹ́ ká wá igi ìdáná kó pọ̀. Á wá kó igi yìí tó ti yé yín. Bí àpèjúwe, ṣé kí n ṣàpèjúwe? Bí àpèjúwe, òrù ní ó ti wà nínú lẹ́lẹ̀ tó ti yé yín, ó ti wà nínú lẹ́lẹ̀. Á wá to igi yẹn báyìí. Á tó léra wọn tó ti yé yín. Á to igi yẹn tó máa ga sókè dáadáa. Igi yẹn ó pọ̀. Ṣẹ́rí tá bá ti wá to igi yẹn tó ti pọ̀ dáadáa, tá ti tó ti pọ̀, igi gbígbẹ ni o. Igi gbígbẹ ni. Iṣẹ́ wà ń bẹ̀ o. Iṣẹ́ wà ń bẹ̀. Ẹni tó nǹkan bá ń ṣe, ẹni kó lọ ra igi wá, kódà kó jẹ́ igi mọ́tò kan. Ẹni kó lọ rà wá. Igi yẹn ó jó tán. Ṣẹ́rí tá bá ti wá kó igi yẹn tá ti kó sórí ẹ̀. Bí mo ṣe sọ wọ́n yìí láti to igi yẹn sórí ẹ̀. Á tó tí ó ga tí ó pọ̀. Á mọ igi yẹn lé lórí. Ẹ jẹ́ ká finá sí i. Tí igi yẹn bá ti ń jò, ṣẹ́rí igi tó ń jò yẹn òun ni ó jìnnà àgbo tó wà nísàlẹ̀. Igi tó ń jò lókè yẹn òun ni ó jìnnà àgbo tó wà ní ìsàlẹ̀ kòtò. Àgbo yẹn ni ó jìnnà ẹ̀. Tí igi yẹn bá ti wá jó tán tó ti di eérú, tó bá di ọjọ́ kejì, ẹ jẹ́ ká kó gbogbo eérú yẹn kúrò lórí ẹ̀. Ìwọ̀nba omi tá bá bá nínú ẹ̀. Oògùn yìí dá mi lójú o. Ó dájú. Àmọ́ Elédùmarè ó dájú jù lọ. Ìwọ̀nba omi tá bá bá ń bẹ̀, á rí pé omi yẹn kò ń ṣe omi tá a bù síbẹ̀ mọ́. Yóò ti kéré. Ṣẹ́rí ìwọ̀nba omi tá bá bá ń bẹ̀, ẹ jẹ́ ká rọ́ sínú ògò. Pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbà tí ó bá fi lo àgbo yìí tán léyìí tó ṣẹ́kù yẹn, ní tó ń jẹ́ wárápá, kó juwọ́ sí i. Kò jù báyẹn lọ. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa like fídíò yìí. Ẹ bá mi share ẹ̀ káàkiri fún àwọn èèyàn, kó ṣàǹfààní fún àwọn èèyàn. A dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe o. Owó ò ní tán lọ́wọ́ yín o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ gbìyànjú bá wa subscribe. Ẹ lè láǹfààní àti máa rí wa dáadáa. Ẹ má kàn máa wò wá lásán. Ẹ mọ̀ pé kú iṣẹ́ ní mú orí ẹni wú. Ní tá a fẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ wa náà nìyẹn. Ẹ jọ̀ọ́. A fọlọ́run bẹ̀ yín. A fi Kristi bẹ̀ yín. A fi ànábì Muhammad sallallahu alaihi wasallam. A fi bẹ̀ yín. A fàwọn tó láyé a fi bẹ̀ yín. Ẹ bá wa subscribe. Ẹ bá wa like fídíò yìí. Kò jù báyìí lọ. Ìyẹn fún àgbo àrùn wárápá. Ire o.